ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín lélẹ́yìí o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ fi Ọlọ́run bá bẹ̀ yín. Ṣé ọmọ Yorùbá jọ ìgbín? Fúlàní yàwó Ìjẹ̀bú, bóyá Ìdòwà àbí Ìdòwà, ẹ máa gbọ́ ìlẹ́nu àwọn ọmọ aráàlú, àwọn ọ̀dọ́ ìlú. Wọ́n gbé ẹni tó ní poultry. Wọ́n yìnbọn fún ẹnìkan lọ́rùn. Wọ́n yìnbọn fún ẹnìkan lápá. Nígbà tí wọ́n mú wọn, wọ́n ní ìgbín làwọn ń ṣà. Ẹ jọ̀ọ́, ṣé ọmọ Yorùbá á ti kéré, we are so little, tàbí jọ ìgbín? Àbí àbàmì ìgbín ti wà tó tó ọmọ Yorùbá lórí ìdúró? So wọ́n rò bóyá ìgbín ni wọ́n. Okay, fine. Before I play it for you, ọmọ Yorùbá mo láwọn questions kan tí mo fẹ́ béèrè. Wọ́n máa ń pòwe kan, wọ́n ní èèyàn kì í fi ìbọn ṣe ọdẹ ìgbín. Kàtẹ́wá ní ọmọ Yorùbá ti jọ ìgbín àti kéré ní position tí wọ́n fà wá sí. So ìbọn làwọn wá fi ṣe ọdẹ ìgbín. Wọ́n wá target ìbọn ìgbín títí wọn ò yín níbọn níbi ìkarahun ọrùn ìgbín ni wọ́n kó bọ̀bọ̀ kákò. Ọwọ́ ìgbín ni wọ́n kó bọ̀bọ̀ tákò. Èrò balẹ̀ ilé tó ní poultry. Ó jọ ìgbín lọ́wọ́ wọn lójú wọn, wọ́n dẹ̀ gbé lọ. Wọ́n ti wá mú wọn. Àwọn ọ̀dọ́ wá ké gbàǹjarè síta nísìn, wọ́n ní ká gbà wọn. Wọ́n ní ká bá wọn share fídíò ìkókò àwọn authority. Àwọn tí wọ́n lẹ́nu lókè tí wọ́n ṣe Yorùbá wuyì aláriwo lásán. Wọ́n ní wọ́n ti máa Fúlàní yìí o. Wọ́n láwọn tí ń pariwo láti sọ pé àwọn ò fẹ́ àwọn Fúlàní adaran nílùú àwọn. Àwọn ṣagolóṣàgò, wọ́n láwọn ò fẹ́ wọn. Talkless pé wọ́n wá ṣa ìgbín, èèyàn máa wá jọ ìgbín, wọ́n wá gbé èèyàn lọ́wọ́ láwọn bóyá ìgbín ni. The worst part of it ni pé àwọn àgbààgbà ìlú yẹn ti wá bọ́ta. Wọ́n ti ń dúnkòkò mọ́ àwọn ọmọ Yorùbá. Ẹ gbọ́ dáadáa, àwọn àgbààgbà Yorùbá tí wọ́n wà ní ìlú yẹn, bóyá Ìdòwà àbí Ìdòwà, ẹ máa gbọ́ lẹ́nu àwọn ọ̀dọ́ o. Wọ́n ti wá bọ́ta, wọ́n ti ń dúnkòkò mọ́ àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ tí wọ́n kọ́ àwọn Fúlàní, wọ́n kó wọn lọ fún ọlọ́pàá. Wípé ẹni tí wọ́n gbé nílùú kí wọ́n release ẹ̀. Even though bí wọn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n yìn níbọn, wọ́n á kú ni. Àbí kó tó yìnyàn níbọn lọ́rùn, á kú ni, á yè ni. Who knows? Ẹni tó yìn níbọn lápá, á kú ni, á yè ni. Kò kan àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá o. N tó kàn wọ́n ni wípé àwọn làwọn ní màálù táwọn Fúlàní ń dà. Ó ṣọ́ọ̀kì èmi náà. Àwọn ni wọ́n ní màálù táwọn Fúlàní ń dà. Wọn ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì prosecute wọn. Wọ́n ti wá halẹ̀ mọ́ àwọn ọmọ ìlú báyìí nísìn. Àgbààgbà ilẹ̀ Yorùbá. Wọ́n halẹ̀ mọ́ ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá. Tí Fúlàní ti rò bíá ọmọ Yorùbá yẹn jọ ìgbín. Tí wọ́n ti gbé lọ nínú wọn. Tí wọ́n ti fi AK ṣọdẹ ìgbín. Tí wọ́n yìn fọ́mọ Yorùbá ní ọrùn ní ilẹ̀ Yorùbá. Tí wọ́n yìn fọ́mọ Yorùbá ní apá ní ilẹ̀ Yorùbá. Kò dẹ̀ jìnnà sí ààfin kábíyèsí Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bàbá mi kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Akúkú wọn ti pé last year àbí láìpẹ́ last year náà ni lẹ fi El-Rufai jẹ oyè bọ́ba jíròrò àbí bọ́ba ṣe kí ló jẹ àbí bọ́ba tẹ̀lú. Nǹkan ti ṣe wá. Ẹ̀yin bàbá wa, no champion forever. Àmọ́ bàbá fẹ́ bèrè lọ́wọ́ yín, will this war be forever war? Ṣé ogun tẹ́ ń bá wa jà yìí tó yẹ ń bá yín lẹ́ bá wa jagun o? Kékeré lógun Gàmbàrí láyé wa o, ẹ̀yin ogun lẹ́ ń bá wa jagun. Mo kò fẹ́ bí ni pé ṣé forever ló máa jẹ́ ṣá? Because wọ́n ní no champion forever. No champion forever la gbọ́. Ẹ ti dàgbà. Barrister dẹ̀ ti kọrin. Ọlọ́mọ kékeré ò gbọdọ̀ rí mi fín o torí mo mọ̀ wọ́n ara mi. Bàrámọ̀ tó dánwò lọ́jọ́ kan, wọ́n fi sílẹ̀ fọ́lọ́run. Tọ́lọ́run náà á dàgbà lọ́jọ́ kan o, ohun tá a bá fẹ́ ní ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la. Ó ní àgbàlagbà ò gbọdọ̀ yan mí jẹ torí mo mọ̀ wọ́n ara mi. Torí ibi tágbàlagbà bá dánwò lọ́jọ́ kan, wọ́n fi sílẹ̀ fọ́lọ́run. Torí ibi tágbàlagbà bá dúró lọ́mọ kékèké ń bá a. Torí ọmọdé kan ò láṣọ títí
kó lákìsà ju bàbá ẹ lọ o. So tó pé láṣọ títí ká ní àkísà ju yín lọ. Bóyá tó yẹ lẹ ṣe wò pé ẹ ti fi kíní kan di àwọn ọ̀dọ́ mọ́lẹ̀. Ẹ ti ṣètùtù lórí wa. A lè sọ̀rọ̀ àbí? A ní lè sọ̀rọ̀ láíláí. Ẹ ti rìn lórí wa àbí? Ẹ ń fi ẹ̀mí wa bargain pẹ̀lú màálù. So ẹ tán yìí níbọn yẹn ń sìn lọ́rùn kò kàn yín. A kú ní ayé ni. Wọ́n dẹ̀ ń ro ẹjọ́ pé àwọn ìgbín làwọn ń ṣà. Ọmọ ìwà dẹ̀ jọ ìgbín lójú wọn dẹ̀ fún níbọn lọ́rùn. Yìí tán gbé lọ sínú àpò náà mu sí. Àbí tẹ́wọ́ ṣàfẹ́ ṣàgbín, á ṣàfi sínú àpò. Tọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín lélẹ́yìí o. So àwọn wá ìgbín tó máa fi ṣínú àbí tó máa fi jẹ kí náà fẹ́ fi ṣe. Wọ́n fi ṣe súyà. Odidi baálé ilé tó ní pọ́tìrì tiẹ̀. Wọ́n ní àkí ń gbélé ẹni ká fọrùn rọ́. Kọ́ máa ṣe wá o. So ẹni tó wà nínú pọ́tìrì tiẹ̀. Òun wá kéré débi wípé adìyẹ tó wà nínú pọ́tìrì gan dàgbà jù lọ. Wọ́n ní ìgbín làwọn wá ṣá. Ẹ máa gbọ́ lẹ́nu àwọn ọ̀dọ́ ìdó wa. Wọ́n ṣàlàyé fún yín. Ká tó wá sọ̀rọ̀ lé lórí. Tẹ́yìn náà bá rí sí. Tí bá ṣe ń wo fídíò ẹ bá mi kọ sí comment section. My eyes is pushing me. Ojú dẹ̀ ń tì mí fún ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá. Ẹ wá bọ́ta. Ẹ wá ń dún kòkò máa mú Yorùbá. Torí màálù. Tẹ́yìn lẹ́ni màálù. Sọ̀rọ̀ bàbá mi ò ní dààmú. Ẹjọ́ ń gbé lọ, a ní díẹ̀ ní most especially àti bá ìgbè. Àwọn nǹkan tí wọ́n fojú wa rí, àwọn Fúlàní, ó lọ fàágùn. Kí ni kan tó ṣẹlẹ̀ lénìí gangan? Lénìí yìí sìn, ó ti pẹ́ táwọn ọmọlá wọ́n ti máa ń da màálù lọ́nà àdúgbò. Àdẹ̀ sọ fáwọn leaders wa, màálù àti àwọn tó ń ti truck àfẹ́ wọn. Ṣó ti yé yín? Lénìí yìí sìn, wọ́n da màálù wọnú àdúgbò, wọ́n lọ gbẹ̀rẹ̀ lẹ́nu ní poultry. Ṣó ti wà confam sí kí wọ́n ti kidnap yẹn kan? Àbúrò ẹ̀gbọ́n ẹni yẹn ló kúrò ìmọ̀ àyẹ̀ sí. Àti rẹ̀ ní up to now, ayé ń sọ̀rọ̀ yìí. Ẹ̀dẹ̀ ní candidate of mind possible. A dẹ̀ ti ṣe anything for anybody o. A gbọ́ kí wọ́n ti mú àwọn Fúlàní kan sí. Àti mú àwọn kan àti hand over láwọn ìjọba lọ́wọ́. Bọ̀ kí ìjọba má yẹ kán lu agbára lé wa lórí torí àti láwọn tó ní màálù tó fẹ́ lu agbára fún wa. Kọ́ bá fi ẹni tó múlẹ̀ possible o. Kí èèyàn sọ pé òun wá ṣa ìgbín láti Ògbògbò, ó wá ṣa ìgbín láti Ìbà. Ẹ má bínú so possible. Ṣé kò sóko lógbògbò? Kò sóko ń gbẹ̀bà. Òdògbò kò sóko ń bẹ̀ tó bá ti ṣàgbín. Olùwà ṣàgbín láti Ìbà. Ẹ jọ ń tó ìtọ́ lọ́hùn o. Àfẹ́ wàhálà o. Ẹni tó mú ọmọ àfilẹ̀ láyọ̀ àtàlàfíà. Àbá Fúlàní jà o. Ẹni tó ń yìnbọn fún náà wà lọ hospital o. Wọ́n yìnbọn fún yàn kan. Bẹ́ẹ̀ ni ọrùn báyìí. Ó wà lọ hospital o. Àwọn tó ń ṣe bíríkìlà. Ó wà lọ hospital báyìí o. Àbá Fúlàní jà àbáyàn jà o. Kọ́ máa fẹ́ tó gbé kọ́ máa fi wọ́n lẹ̀ o. Ọmọ Yorùbá, watching this guy talking. Ẹ jẹ́ n sọ Yorùbá torí mi ò gbóyìnbó, pressure ti wà lára mi báyìí. Bẹ́ ṣe ń wo bọ̀bọ́ tó ń sọ̀rọ̀ yìí. Bẹ́ ṣe ń wo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ yìí. Bẹ́ ṣe ń wo baálé ilé ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí. Báwo lẹ ṣe feel? Can you just put it in the comment section how you feel? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Can you be proud? Wípé a ní àgbàgbà ńlẹ̀ Yorùbá. Ẹ wòye ìlú mẹ́rin àbí mẹ́ta ni wọ́n dárúkọ kó tó kan ìlú wọn. Láti ibi táwọn Fúlàní ẹ̀ ti sọ pé àwọn ṣe wá, àwọn wá ṣa ìgbín. Láì ṣe pé yóò ṣagolóde pọ̀tá. Yóò ṣagolóde pọ̀tá o. Ẹni pèrè àwa. Yóò ṣagolóde pọ̀tá. Kátẹ̀ ni wọ́n fẹ́ ṣagolóde pọ̀tá. Wọ́n fẹ́ ṣagolo wọ anywhere. Wọ́n fẹ́ ṣa ìgbín wọ anywhere. Tó bá wù wọ́n. Ṣé ọmọ Yorùbá jọ ìgbín? Kátẹ̀ wá ní pé ẹni yẹn kéré. Bí ẹni tó ń gbé yẹn kò jù báyìí lọ. Bóyá inú àpò aṣọ ni wọ́n jù sí. Tí wọ́n fi gbé lọ. So àwọn àgbààgbà ilẹ̀ tiwa wọn lè prosecute wọn. Àwọn ọ̀dọ́ láwọn ò fẹ́ wàhálà.
àwọn ti fa àwọn tí àwọn mú lé ìjọba lọ́wọ́ wọ́n dẹ̀ confirm pé ìgbín làwọn wá ṣà wọ́n ní ká bá wọn pariwo wọ́n ní ká bá wọn pín ẹ kúkú gbọ́ lẹ́nu wọn ẹ bá wa pín kókó àwọn authority lára kókó àwọn kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n sì nífẹ̀ẹ́ wa lára nílẹ̀ Yorùbá kọ́ rí pé nǹkan ti ń ṣe wá wọ́n ti fi wá yáwó wọ́n ti fi wá yá màálù Gbàǹjarè wọ́n ti fi ọmọ Yorùbá wọ́n ti fi wá yá màálù lọ́wọ́ Fúlàní wọ́n da màálù wọlé èèyàn da màálù kó tún máa ègbín kàtà wá ní gbìn wọn jẹ wọ́n dẹ̀ ra èkè fún wọn láti máa fi ṣọdẹ ẹ̀gbín àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n dìde kí wọ́n jà ìwọ ìyá ẹ ní lọ àwọn ọ̀dọ́ ni wọ́n ń bẹ̀bẹ̀ yìí o mi ì bá wọn wí mi ì bá wọn ọ̀dọ́ yẹn wí tí kòkó bá pọmọ tálíkà wọ́n máa sọ pé ó ń fọ̀lú mọ́ ni ìgbà tó bá pọmọ olówó láriwo máa tà báwọn ọ̀dọ́ yẹn ṣe wá ń bẹ̀bẹ̀ yẹn pé báwa ẹntẹ́ gbé báwa gbélẹ̀ wọn sọ àwọn tó yìnbọn lọ́rùn mọ́ o bóyá yẹn wà láyé bóyá wà láyé sí àti mùtúgbẹ́ báwa gbélẹ̀ ẹ bá wa bẹ̀ wọ́n àbá Fúlàní jà o you see how belittle how ridicule how chinkini tí wọ́n rẹ́ńdà wa useless tó à ń bẹ àwọn tí wọ́n wọ ìlú wa ní ilẹ̀ wa tí wọ́n yin àwọn èèyàn wa níbọn lọ́rùn tí wọ́n yìn wọ́n níbọn lápá àtúnwá ń ké gbàjàgbé bá wa bẹ̀ wọ́n o ẹni tí wọ́n gbé kán gbé lẹ̀ a máa sọ bẹ́ẹ̀ tó ọmọ kò lé níyàn bíi tèmi ni wọ́n sample lẹ ti rí yẹn wọ́n mú wọn tà ìmú wọn àwọn tán ni màálù ti jáde wọn ní jáde kẹ̀ tó bá wá ṣe pé àwọn bọ́ìsì àbáwọn ọ̀dọ́ ìlú wọ́n ṣe mistake fọwọ́ kan àwọn Gàmbàrí yẹn àmìnà máa deploy lọ síbẹ̀ níjọ́ kejì o ṣé ẹ ti gbàgbé ìjà Ṣáṣá àti gan àbí ìjà ọjà Ṣáṣá ẹ ti gbàgbé àwọn náà deploy lọ síbẹ̀ àwọn àmì àwọn ará Ṣáṣá nìbàdàn wọ́n pariwo wọ́n láwọn tí bí wọ́n wá wọ́n pa ọmọ Yorùbá tá bá ní káwọn retaliate báyìí àwọn àmì support wọn ni ṣé Buhari ò ti parí iṣẹ́ kó tó lọ àwọn repentant vocal wọ́n ṣàrọ̀ wọn sínú àmì ni repentant vocal wọ́n ṣàrọ̀ wọn sínú àmì ni pé tẹ́nì tí bá ṣẹlẹ̀ àwọn tá máa rán àwọn ọmọ wọn àwọn jáde sí ni ẹ dákun ta ló máa fẹ́ ọmọ ìyá ti ẹlẹ̀ tó máa support ọmọ Yorùbá nígbà tí wọ́n rán wa ńṣẹ́ tí wọ́n ò gbéṣẹ́ rán wa nígbà tí ti pé àwọn náà ní kí àwọn àgbàgbà ti wá kó fi wá yá màálù ṣé dandan ni kẹ́ ẹ sin màálù tẹ́ bá wá fẹ́ sin màálù dandan ni kó máa da màálù káàkiri wọ́n ti ní bí kúlé ò pa ní tòde ò lè pa ní ara ayé ẹ gbọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin gangan lọ̀tá wa ẹ̀yin gangan lẹ ń fìyà jẹ wá ẹ̀yin gan lẹ ń gba ejò òru sanlẹ̀ Yorùbá ẹ̀yin gangan lẹ jẹ́ kí ọmọ Yorùbá bọ́ ní oko ẹrú ẹ̀yin gangan lẹ ń torí pé ẹ fẹ́ gba slice of bread a loaf of bread tẹ mú bakery tẹ kọ́nọ́bù torí pé ẹ fẹ́ sin màálù káwọn Gàmbàrí tó wá sin màálù ní Yorùbá ti ń sin màálù God bless Baba Awólọ́wọ̀ of his blessed memory kí àwọn ọmọ Gàmbàrí tó wá sin màálù àwọn bàbá wa Awólọ́wọ̀ náà ti ń sin màálù ẹ dẹ̀ ní owó lọ́wọ́ tẹ́ bá ní owó màálù 40 wáì tí ẹ ra 30 kẹ́ mú owó 10 màálù tó kù kẹ́ fi owó yẹn kọ́ poultry kí wọ́n kó màálù síbẹ̀ Fúlàní tẹ́ bá fẹ́ employ torí ẹ lè employ ọmọ Yorùbá ẹ fẹ́ kí àjọ ọmọ Yorùbá kú kó máa wá ṣe ọ̀rá ìsà tùrálẹ̀ o ẹ tẹ̀mí mọ́lẹ̀ kẹ́ kọjá tùrálẹ̀ o ọ̀rá ìsà tẹ́fẹ́ kó máa wá ṣe lábẹ́ yín nìyẹn kò sí wàhálà ajá ò ní rorò kó ṣọ́ ojúlé méjì ẹ kó màálù yín sínú kéèjì àwọn tẹ́ bá gbà síbẹ̀ máa sanwó fún wọn kó máa bá yín tọ́ màálù yín níbẹ̀ kó máa fìdí wọn níbẹ̀ ṣùgbọ́n tó pẹ́ fẹ́ ṣèkà fún wa ẹ dẹ̀ tí mo pẹ́ níbo tó bá ti jáde bó fẹ́ gba ọmọ Yorùbá kalẹ̀ ẹ máa mú wọn lẹ́sẹ̀ ni ara ẹ̀ ní ọmọ olórí burúkú kan tí mo post sórí Nkeredo Yorùbáwùyí I am not going to sit and be doing your video show tó kó kéré sí nọ́mbà
ìyá tó bí ẹ̀gbọ́n kéré bẹ̀tẹ̀ máa ju sórí ìrìnkèrè Yorùbáwùyí ilé bá ti subscribe ṣe lọ́wọ́ subscribe síbẹ̀ ibẹ̀ máa fi fáìlì wọn sí tẹ́ bá ti ní fídíò wọn àbí tẹ́ bá ti rí ẹ máa jù sí mi àwọn lọ keep sórí ìrìnkèrè Yorùbáwùyí torí ẹnìkan torí ọjọ́ ọ̀la ni torí ọjọ́ iwájú tó ń bọ̀ ni ìyẹn sọ lẹ́nu ẹ̀ wípé àwọn apá ọ̀tá olóyè Sunday Igboho ó ní kò sí n tó máa ṣẹlẹ̀ that is to tell us pé ẹ ti ń pa ọmọ Yorùbá bọ̀ ti pẹ́ ẹ ti ń pa ọmọ Yorùbá pọ̀ ti pẹ́ tí ò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ ń bò mọ́lẹ̀ ọwọ́ yín ò mọ́ o kò sí wàhálà à ń rẹkẹ yín ni à ń dẹ̀yìn lẹ́kẹ ni à ń wà yín dẹ di ọjọ́ iwájú àwọn ọmọ yín ni táwọn ọmọ yín á rí fídíò yín bẹ́ẹ̀ ṣe orí burúkú ẹ̀yin àgbààgbà táìmù tá wà yìí ẹ máa ṣe mẹ́wàá fún wa o ẹ máa ṣe mẹ́wàá fún wa o wọ́n ń dárúkọ Ṣàngó Ògúnlákàyé Ọya Ìgbá Iyemọja wọ́n ń dárúkọ àwọn èṣù láàlú ògiri òkò wọ́n ń dárúkọ àwọn bàbá wa tí wọ́n ti lọ wọ́n dẹ̀ ń pèrè akọni wọn báyìí wọ́n ń fìdálẹ́lẹ̀ gàràgà ni kí wọ́n sọ fún yín o tẹ́ bá wò pé champion yín forever ni no champion forever o tí ẹ bá mọ̀ ọjọ́ kan bọ̀ tí àwọn ọ̀dọ́ máa dìde sí yín ẹ̀ ní láìkí ẹ̀ first coup ní Nàìjíríà ọ̀dọ́ ló ṣe ṣó ń clear ẹ mọ̀ ẹ ti gbàgbé ni mo wá rán yín létí pé first coup ní Nàìjíríà ọ̀dọ́ ló ṣe most of the coup tó wá ń ṣe ní àgbáyé ọ̀dọ́ ló máa ń ṣe gbogbo ń dẹ̀gbẹ́ fi di àwọn ọ̀dọ́ mọ́lẹ̀ lẹ́nìí tó bá di ọ̀la á padà jájọ́ kan ṣùgbọ́n kò ní pè mí kò dẹ̀ ní dùn mọ́ mi nínú kó ní àwọn ọ̀dọ́ Yorùbá wọ́n wá mú àwọn àgbàgbàlẹ̀ Yorùbá wọ́n á rà yín kalẹ̀ kò ní dùn mọ́ mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá original wọ́n jẹ́ pé Yorùbá sí Yorùbá wa kọjú ogun tira wọn bá nítorí kíni á nítorí màálù torí ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ lówé tá à ń gbọ́ tádà gbà sí yín lẹ́nu pé tọ́wọ́ ọmọdé ò bá tó pẹpẹ tàgbàlagbà náà ò ní wá kèrèǹgbè ṣùgbọ́n pẹpẹ tẹ̀yìn tọ́wọ́ ọmọdé ti wà ò tó nísìn ìjẹ́ èèyàn àgbàlagbà ń ṣe tó yẹ pé tẹ́ bá fẹ́ mú nǹkan nú àkèrèǹgbè àwọn ọmọ tí ọwọ́ ti wá kékeré bọnú àkèrèǹgbè ohun tó wà lórí pẹpẹ insecurity tó ń bá ilẹ̀ Yorùbá jà tí wọ́n pa ọmọ Yorùbá tí wọ́n lájọ àtijọ́ ìgbín àti kéré nípa àtijọ́ ìgbín ọjọ́ kan bọ̀ history might repeat itself tí ò ṣẹlẹ̀ rí kò ní ṣẹlẹ̀ kò sẹ́ni tó lówó láyé o akànjúra wa lọ ni ẹni tó ní 50,000 lákàùntì tó ti bùkátà 60,000 bá dé bá ló máa mọ̀ pé òun ò lówó kò sẹ́ni tó lágbára láyé o à ń pọ́nra wa lé ni ẹ rò bí ẹ lágbára lé ni ìjọ tí n tó ju agbára yín lọ bá dé bá lè yín tí ẹ lè máa mọ̀ pé ẹ ní agbára tàbá bí pé léèyàn lénìí ẹ mọ̀yàn lénìí ìjọ tí àwọn aráàlú bá yarí mọ́ yín ní ọwọ́ ẹ̀yin àgbàgbálẹ̀ Yorùbá àwọn kan ti ń dìde o ṣùgbọ́n ìtàn ìfìbílì pé ẹ ní màálù 200 ẹ mọ president ẹ mọ gbá ẹ máa wo ìjọ tí wàhálà tó ju ti president lọ bá dé bá yín ẹ rí pé ẹ pé president gan á sọ fún yín pé ọ̀gbẹ́ni this is beyond me ìjọ lè máa mọ̀ pé ẹ mọ̀yàn Ọlọ́run bá nìkan ló nímọ̀ jù Ọlọ́run bá nìkan ló gbọ́n jù ń tẹ̀ ń ra wọlé nílẹ̀ Yorùbá yìí ẹ̀yà àgbàgbà ilẹ̀ Yorùbá yìí ẹ lọ jáwọ́ o torí tẹ́ ṣe fún wa rẹjíìmù ti yín yìí mi ò tí àsìkò yìí ní agbára ẹ̀yà àgbàgbà ilẹ̀ Yorùbá àsìkò tá a wà pẹ̀lú yìí ó ní agbára Barrister ni mo ráyé mo sá fáyé o mo ráyé mo sá fáyé mo ráyé mo sá fáyé o mo ráyé mo sá fáyé ẹ̀rù má bà mí mo ráyé mo sá ẹ̀rù má bà mí o ìbùnú rẹ ọmọ àdámọ̀ mo ráyé mo sá fáyé ó yẹ ká sá fún yín ni ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ ti tó sá fún
ó yẹ ká sá fún yín ká sá jìnnà fún yín tó bá ṣe wípé ó jọ bí inú movie ni ká máa ní gbogbo èèyàn ọ̀dọ́ ìlú o ẹ jẹ́ ká fi ilẹ̀ Yorùbá lẹ̀ fún àwọn àgbààgbà yìí ká lọ tẹ̀dó síbòmíì tó pé Ọlọ́run lè ṣe kíní kókàn di movie a kò sí ẹ̀ kó ilẹ̀ Yorùbá fún yín kó kó ẹ̀yìn àtàwọn Fúlàní nìkan èmi mọ̀ mo mọ kíní kan tó dá mi lójú sangidi ó dá mi lójú tó àdá wípé ìyá tó ń jọmọ tálíkà lọ́wọ́ ń ṣe press up ni Ògún aládé ń gbọ́ ìyá tó ń jẹmọ tálíkà lọ́wọ́ ń ṣe kíni ó ń ṣe press up tó bá gbé weight tó bá yó tán ó máa kọjú dọmọ olówó ni o torí ọmọ tálíkà ò ní ka lẹ́nu mọ́ tó bá yá àwọn tí wọ́n fi ìyà jẹ wáì wọ́n padà wá fi àbọ̀ sí yín lórí ẹ lè escape ẹ lè escape ẹ lè escape ẹ tó máa mú àwọn ọmọ tálíkà tó bá rún wa tán àwọn tí wọ́n náà ń ṣe bíríkìlà náà yìí níbọn lọ́rùn nísìn ẹni tó ń wá àtijẹ àti mu àti iná àti lò ó ní máa gbà kí ni máa ṣe báwo ìyàwó ṣe máa jẹ àwọn ọ̀dọ́ tó ń jẹ bíríkìlà ni wọ́n yìnbọn lọ́rùn tó bá yá táwọn yẹn bá gbádùn kó lọ́n bá wa ṣàdúrà fún wọn kó lọ́n bá wa fún wọn lálàáfíà táwọn yẹn bá gbádùn tán ẹ fẹ́ gbẹ̀yìn bàbá wa wọn àyà kóòlù fún yín o ẹ̀pá wa náà ẹgbẹ́ mi náà sá kóòlé ó sá lé number 1 èmi náà sá kóòlé bí mo sá síbi tí mo wà yìí ni àwọn ọmọ tálíkà ìpá tí ń sá kóòlé lẹ́yìn kọ̀ọ̀kan àkàn sá kóòlé tán ṣùgbọ́n táwọn Fúlàní bá dojú kọ yín á yà yín lẹ́nu many of you ẹ máa fi àwọn mansions yín lẹ̀ ẹ gbé eré ẹ máa sá lọ ni ẹ ní tẹ bá ń gbọ́ ọ̀rọ̀ ní dúró ẹ ṣáà máa sá lọ ni ẹ máa sá lọ ní àwọn owó tẹ kójọ yẹn ẹ fi wọ́n sílẹ̀ ẹ mú eré ṣáà lówó nílẹ̀ ní olówó nílẹ̀ Yorùbá lálágbára nílẹ̀ Yorùbá lónípò ṣùgbọ́n tó pé ẹ fẹ́ jẹun bàbá Awólọ́wọ̀ of his blessed memory again Ọlọ́run bá wa fọ̀hún kẹ́ bàbá Awólọ́wọ̀ ó ní kàkà ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká kúkú bínú kú ṣùgbọ́n èyí ti wá nísìnyí bàbá wa yìí èmi ò tiẹ̀ wá mọ̀ ìkàlẹ̀ owó màálù tẹ̀ ń ṣe yẹn kalẹ̀ fi ń ṣe Ọlọ́run there are many businesses tó wà profitable tó wà lucrative many of these businesses tẹ́ lè ṣe many companies many factories tẹ́ lè establish you have the money owó yẹn wà lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ̀ ní ṣe owó màálù lẹ máa ṣe tó wà ní owó màálù tẹ́ ń ṣe yẹn ní mímu ká ní màálù ẹyọ kan 5 million ká tẹ̀ ní 5 million many of you bí ẹni màálù 100 tó bá wà káǹtì many of you owó gidi wà ńbẹ̀ tẹ́ lè fi ṣe factory tẹ́ lè fi ṣe company ṣùgbọ́n ẹ̀ ní ṣe there must be something there is something there must be something nínú owó màálù tẹ́ ń ṣe pẹ̀lú àwọn Fúlàní mo ń dá òtún yín mo ń rò nǹkan míì sí yín mi ì lè sáwọn tó ń wò mí ṣùgbọ́n Yorùbá wì ọkàn mi ń rò nǹkan míì lórí ọ̀rọ̀ yín tí mi ò ní parọ́ mo ń dá òtún yín o ẹ̀yà àgbàlẹ̀ Yorùbá mo ń dá òtún yín àgàgà tó bá ní màálù nínú yín mo ń dá òtún yín ṣebí Wasiu Àyìndé ní màálù ó dẹ̀ ń sin màálù ẹ̀ nínú ọgbẹ́ àwọn Fúlàní náà ló ń bàdà nínú ọgbẹ́ why tí màálù àwọn Fúlàní ń da màálù tí yín káàkiri ń Jẹ̀bú why ẹni pé ẹ̀san asán yín Ọlọ́run ẹ̀san ó máa san yín dandan ni ẹbí ní pẹ̀tàlíkà a máa jẹ̀yà yí gbé a lè jẹ́ gbé ẹ má dára yín láàmú ẹ̀yin tẹ́ ń wò mí mo tẹ́ bá rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o bí ọmọ Yorùbá ṣe di bó ṣe di ìgbín o bá mi fi sí comment section ìgbín sọ̀rọ̀ ìfọ́ni sí àbí òfọ́ni ṣó pa yín lẹ́rìn àbí ò pa yín lẹ́rìn ṣó wá dùn mọ́ yín àbí kò dùn mọ́ yín ní àwọn Yorùbá ló gbọ́n jù wọ́n ní gbogbo ẹni tó ń sunkún kọ́ nínú ẹ̀ ń bàjẹ́ gbogbo ẹni tó ń rẹ́rìn kọ́ nínú ẹ̀ ń dùn this is an evidence one of the evidences gbogbo ẹni tó rẹ́rìn kọ́ nínú ẹ̀ ń dùn Yorùbá ní ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rìn so funny but in the other word it's never funny
wọ́n wá gbé ṣe wá rí pé wọ́n gbódìdí èèyàn kan tán gbé yẹn nígbà tí wọ́n ń gbé lọ ṣé kò máa sọ̀rọ̀ ni pé ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi kò máa sọ bẹ́ẹ̀ ṣé èèyàn lè gbínlẹ̀ kígbín sọ̀rọ̀ ni. No, I don't understand these people. Ṣé wọ́n lè gbínlẹ̀ lẹ̀ kígbín sọ̀rọ̀ ni àbí ẹ máa mú gbọ́n ní ìgbé òkèrè kó pàdé aláàánú tí ó bá mẹ́rin tó fẹ́ pa fi ṣe ọbẹ̀ á dẹ̀ pàdé ẹni tó yẹ pé ó fẹ́ fi tí wọ́n pàdé ẹni tó fẹ́ pa fi ṣe ọbẹ̀ á dẹ̀ pàdé ẹni tó fẹ́ pa fi jóògùn àbí kó fi ṣe nǹkan kan àbí kó fi bọ nǹkan. So ṣé èèyàn tí wọ́n gbé yẹn ń sìgbà tó máa mú ìgbín tó fẹ́ lọ fi ṣe tó fẹ́ fi ṣe ṣé ìgbín máa ń sọ̀rọ̀ ṣé èèyàn yẹn ò ní sọ̀rọ̀ tí ó bá tẹ̀ wá sọ pé wọ́n na ìbọn sí tí wọ́n bá mú ìgbín máa dùgbín sínú àpò ni àbẹ́yìn tẹ́ ń wò mí kílẹ̀ ọ̀bẹ́ báwo lè ṣe lè ṣe ọdẹ ìgbín tó fẹ́ jọ ọdẹ èèyàn how come tí wọ́n yìnbọn fáwọn kan tí wọ́n ṣe bíríkìlẹ̀yà wọn jẹ́jẹ́ tí wọ́n wà àtijọ́ àti mu àná ẹ̀yìn àgbàgbà kan dẹ̀ bọ́ ta ẹ̀dẹ̀ ní audacity ẹ̀dẹ̀ ní àyà dẹ̀ kò ní ẹ̀dẹ̀ bọ́ ta ẹ̀dẹ̀ ní kan fi Fúlàní tó yìnbọn fún yàn lọ́rùn kalẹ̀ ní ilẹ̀ Yorùbá. Wọ́n ti ní a máa bù yín wọ́n ní a máa sọ̀rọ̀ sí wọ́n ti ẹ̀ ní a máa bù yín ẹ̀ pọ̀ ọ̀rọ̀ yín ìbímọ kò jọkànjọkàn àwọn ọ̀dọ́ wọn á ṣe mítìnì wọ́n wá kọrin má fẹ́ jẹ́ sùn mọ́ kẹ́ tó bá wọn wí o àwọn ọ̀dọ́ á kọrin pé má fẹ́ jẹ́ sùn mọ́ kẹ́ tó bá wọn wí gbogbo ẹni tó yẹ kó gbọ́ gbogbo wọn ti gbọ́ àṣetẹ́ bá ti ń wo fídíò ẹ̀ bá wa share ẹ̀ lẹ́yìn àpọ́nlé o ṣe bá bùkù ló kan o àwọn ọ̀dọ́ á kọrin pé má fẹ́ jẹ́ sùn mọ́ kó tó bá wọn wí. Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́. If you have not seen me and you are seeing me for the first time, introduction. I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ ọjọ́ ọmọ náà yorùbá tí ò pé méjì. Jagun pèké lẹ́nu mọ́ of Yoruba land. Àwọn kan náà ṣe tó fún mi níyàn ní jagun pèké lẹ́nu mọ́ of Yoruba land. Sí wàhálà ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tap send ẹ lọ download rẹ̀ tap send yẹn lè máa fi send owó láti abroad anywhere tẹ́ bá wà London America wherever you are sí Nigeria tẹ́ bá wà fi orúkọ mi sí ẹ má fi Yorùbáwùyí sí o Abiola TTS Abiola TTS Abiola TTS sí àkọ́kọ́ tẹ́ bá fẹ́ send owó wá forúkọ mi sí promo code yìí ẹ gba $10 bá jẹ́ pounds bá jẹ́ ẹni owó tẹ́ bá ṣe tẹ́ bá dẹ̀ fẹ́ kẹ́ máa dán kẹ́ máa gíútà kẹ́ máa dàbí ọ̀lẹ lóòjọ́ kẹ́ máa shine ẹ kàn sí PR organic lórí +234 81 561 58550 +234 81 561 58550 máa deliver worldwide anyway tẹ́ bá wà wọ́n á gbé wá bá yín. Yorùbáwùyí platform tẹ́ bá ti subscribe subscribe ẹ má wá wò wá lásán ẹ share fídíò yìí ẹ bá wá thumb up lórí fídíò yìí comment yín opinion yín tẹ́ bá rí ẹ fi sísàlẹ̀ fídíò yìí ẹ ká jọ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ṣé n táwọn àgbàgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe ìṣòdà ṣé ìwà tí àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ń wù yìí ṣòdà Fúlàní gbọ́mọ Yorùbá olóhùn bóyá àgbẹ̀ ni mú Fúlàní wọn gbé lọ sí station àwọn kan bọ́ táwọn làwọn ni màálù kan fi Fúlàní lẹ̀ wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ bolẹ̀ nìyẹn o àbí wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ yẹn bolẹ̀ nìyẹn o ojú everybody máa bọ̀ ọlọ́run bá ń bọ̀ Yorùbáwùyí má ni mo sọ this is March 20th the 21st 2024 Yorùbáwùyí má ni mo sọ mo dẹ̀ sọ nígbà yẹn fáwọn àgbààgbà wa yìí mo dẹ̀ pariwo mo dẹ̀ wí tèmi o ẹ̀yin náà sọ pé ọmọ Akálòlò yẹn ó sọ tiẹ̀ nígbà yẹn Yorùbáwùyí torí mi pé méjì
kò sí kan wọ́n lè kùtà kò sí wuyẹ̀ lẹ́pẹ̀ èmi nìkan làwọn mi lọ èmi nìkan mò ń kálòlò èmi nìkan mò ń játọ́ èmi nìkan lórí fẹ́ self appraise máa sọ pé mo sọ fún yín wá pé nǹkan náà lè fi dè wá mọ́lẹ̀ àkàlẹ̀ ọjọ́ kan àbí kò ní ká ẹ̀yin tẹ́ ń wò mí ṣé kò ní já lójú wọn á já lójú yín jọ kan ṣùgbọ́n ló máa yẹ pé pẹ̀ táwọn Fúlàní bá mú yín sọ́wọ́ tó bá mú yín sọ́wọ́ báyìí àwọn ọmọ tálíkà tí wọ́n ti sá kúrò nílùú nígbà tí Fúlàní bá di yín mú báyìí tó bá mú iṣan ọrùn yín dání kó má ṣe pé ìgbà yẹn làwọn ọmọ tálíkà tó ti sá lọ sẹ́yìn òdì ọmọ wa fóònù àwọn Fúlàní pé ẹ mú wọn dáadáa ẹ ṣe sàǹdóró fún wọn ẹ lùwà sínú tẹ̀yìn ẹ fún wọn ní bẹ́ńdẹ́ kó má yẹ pé gbà yẹn àwọn ọmọ yẹn máa fóònù wọn pé ẹ nà wọn ẹ jí wọn gbé ẹrù wọn lọ ẹ sọ jù wọn sómi torí ẹ wúre ṣé wúre ni wọn gbọba wọn pa ọba ẹ bá àwọn Yorùbá ṣe ń jó ní títì àwọn èyí náà àwọn èèyàn celebrate pé wọn pa àwọn ọba wa torí tẹ̀yin náà wúre ṣé wúre ni ẹ wúre tẹ bá wúre tẹ ṣe dáadáa ni mo jẹ́rìí àwọn ọ̀dọ́ Yorùbá wọn á dìde Fúlàní ò tó bí wọ́n ṣe ń pera wọn wọ́n á jáde Sunday Igboho tó sọ̀rọ̀ ẹ̀rí àwọn wèrè tó ń bọ̀tà àwọn eléré ibú ọmọ òfò à ń jù yín sí ẹ wà lórí orí ìrìnkè nínú Yorùbáwùyí ni mo ń jù yín sí ẹ̀yin eléré ibú ọmọ tẹ̀ ń bọ̀tà ní gbé yín sọ̀rọ̀ Yorùbáwùyí wáìtì mo lè ṣe ń pìdé kódà mi ní sọ̀rọ̀ yín wáìtì mo lè ṣe ń jù yín síbẹ̀ mo tayọ wípé for record purpose Facebook will never forget YouTube will never forget internet will never forget àkọlé tí n bá fún orúkọ tí n bá fún yín my family my lọ́jọ́ iwájú my ìran pèsè ìyá wa náà sọ̀rọ̀ nípa wọn comment section àwọn èèyàn náà rí comment section màmí náà lọ kọ comment báyìí dáàdì mi lọ kọ comment báyìí àwọn ẹbẹ̀ sí ni kọ comment lẹ́yìn lórí ọgbàtí mo máa ṣe orí burúkú yín ẹ máa jù sẹ́nu bí ẹran díndín tẹ́ ẹ máa jẹ́ ẹ máa dá itọ́ ẹ̀mí ní ọjọ́ iwájú tí àwọn ọmọ yẹn bá yẹ pinnu orí burúkú yẹn gbà yẹn kù díẹ̀ ipò ẹnìkan jẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ aládìkún dìde ọlọ́rọ̀ ní ilé ó fọ̀nù ẹ̀ lẹ̀ ó fi gbogbo nǹkan lẹ̀ pé kọ́ má pa àwọn ọmọ tí ẹ lè pa Yorùbá mọ́ ní Yorùbá ẹ lè pa ó dìde fúnlẹ̀ Yorùbá ó jà fitán ó jà ó dìde tán fún wọn lẹ̀ Yorùbá ẹ̀yin eléré ibú ẹ̀yin ẹni òfò lẹ́nu lérí mọ̀ pé máa pa ìgbà náà ń pa ẹnìkan kì í pa o Ifá ló máa rẹ́yìn ẹni tó tẹ̀ gbogbo ẹni tó bá perí èmi Yorùbá wò ayé la gbé Àbẹ̀ní àti gbogbo àwọn olólùfẹ́ mi Sunday Adéyẹmọ Ìgbòho àti gbogbo àwọn tá à ń dìde tá à ń sọ tọrọ lórí ọ̀rọ̀ Yorùbá pé kí Yorùbá kí a máa jẹ wáyé Ifá ló máa rẹ́yìn ẹni tó tẹ̀ àwọn la máa rẹ́yìn ní àṣẹ Elédùmarè àṣẹ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yìí kí ló dé lẹ́fẹ́ sọ̀rọ̀ Yorùbá dín kí ẹ máa sọ pé irú ìran wo lélẹ̀ irú ìran wo lòun ti wá yẹn lẹ́fẹ́ sọ̀rọ̀ ìran Yorùbá dà they play kí ni mo sọ fún yín they play ẹ ń ṣeré ni ọmọ ń bọ́mọ ṣeré ni bó tẹ̀ ń ṣe yẹn ọmọ ń bọ́mọ ṣeré ni bó tẹ̀ ń ṣe yẹn ojú yín ajá o Ọlọ́run bá wọn kó ojú yín máa jà ẹnu yẹn àbọ̀ imú yẹn àbọ̀ etí yín gan àbọ̀ Yorùbá àwa náà rẹ kẹyìn ìtàn onígbàgbé yín ọgbọ́n bá àwọn tó lọ wájú wọ́n yẹ ṣe lélẹ̀ wọ́n kọ iṣẹ́ ẹ̀ lẹ̀ o wọ́n kọ iṣẹ́ ẹ̀ lẹ̀ o àwọn ọmọ màláíkà méjèèjì àwọn ọmọ màláíkà mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ màláíkà mẹ́rẹ̀ẹ̀rin àwọn ọmọ màláíkà 2 mílíọ̀nù náà ń kọṣẹ́ tí ń lẹ̀ màláíkà méjì ni ò lè kọṣẹ́ ẹ̀yìn tẹ̀ ń sórí burúkú ńlẹ̀ Yorùbá for now àtọmọdé ẹ̀yìn àtàgbà yín màláíkà méjì ò lè kọṣẹ́ yín if not yín kì í máa tán nínú báírò màláíkà àdégé wọ́n tẹ̀ máa miss àwọn kankan because ẹ̀yin ṣiṣẹ́ yẹn back to back iṣẹ́ bí yẹn back to back ilẹ̀ ń ṣe màláíkà méjì ò ní kọṣẹ́ yín gbogbo màláíkà ló máa kọṣẹ́ yín 2 mílíọ̀nù màláíkà wọ́n á kọṣẹ́ yín lẹ̀ tí yín á padà ta ni nílẹ̀ Yorùbá ẹni mo ẹ kọ́ sílẹ̀ báyìí kẹ́kọ̀ọ́ orúkọ mi sí kẹ́yìn Yorùbá wuyì ọmọ adáwọn yẹn sọ bẹ́ẹ̀ pé tí yín nílẹ̀ Yorùbá yìí tí yín á padà á yẹ báyìí á yẹ fún yín tí yín á ta dànù tí yín á yẹ dànù torí màálù ó dẹ̀ pẹ́ ìlẹ̀ ni màálù gan ẹ̀tẹ̀ kọ́kọ́ ṣùgbọ́n àwọn tó wà lọ hospital pé àwọn tó wà lọ hospital kọ́kọ́ bá wa dùn wọ́n náà kẹ́ dùn wọ́n ẹni tó yẹ gbé kalẹ̀ àbẹ́yìn ilẹ̀ ẹran kọ́ máa lọ gbé àwọn èèyàn ni
ṣé kí ṣe pé àwọn àgbàlagbà ìdánwò àwọn èèyàn àwọn Fúlàní kó máa lọ gbé àwọn èèyàn ṣé kí pé ilẹ̀ ẹran wọn. You can see how I am feeling. Kò ní ìdíkan sọ fún yín. Kò ní ìdíkan sọ fún yín bí mo ṣe ń feel. Kẹ́ bí ọmọ Yorùbá àtàtà. You can see. And I know many people are feeling this way. Even many watching me, they are feeling the same thing. Ọjọ́ ń bọ̀ lÓlúwa o. Ẹ máa jẹ iyán yín ní iṣu. Lọ́wọ́ ìdá àwọn ọ̀dọ́ Yorùbá tàbí lọ́dọ̀ àwọn Fúlàní tí wọ́n dá yín pọ̀pọ̀ wọ́n dá yín sọ̀ǹda wọ́n fi sọ̀ǹdọ̀gò bá ti yín jẹ́ wọ́n náà yín ti yá ta bẹ́ẹ̀ ilẹ̀kùn wọn wálé ẹ̀yin tẹ́ gbé wọn léyìn náà máa fi yín wọn gé jẹ ẹ̀yin tí ẹ gbé wọn léyìn èyí náà máa fi yín wọn gé jẹ wọ́n ń bọ̀ wọ́n bá yín wọ́n ṣe wọ́n mọ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá dé tán ẹ̀mí yóò ní gbé ẹ̀ní lè dúró gbà aláìní jẹ tán wọ́n táwọn tí wọ́n pé nugbóná gbé dàgbà tí wọ́n mọ àwọn tó bí wọn wọ́n nugbóná gbé dàgbà wọn mẹ́ni kọ́ wọ́n nà yín àwa ti sá kúrò nílé kí la fẹ́ ṣe àwa ti sá kúrò nílé ṣùgbọ́n ojú yín á bó wọ́n jẹ́ pé ojú wa ò ní ìgbà ni Ọlọ́run tún máa wà nínú ìwé ìtàn pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá okùn wọn náà fi yọ kéésì wọn lẹ́yìn ó dùn mí ni ó dùn mí wọ́n á sọ pé kò mọ̀ many of you á wà nínú ìtàn pé sọ̀ǹda báyìí ni wọ́n fi yọ kéésì yín lẹ́yìn ọ̀run á sọ yín ní sọ̀ǹda àwọn Fúlàní á kó yín ní sọ̀ǹda lẹ́yìn ọ̀run báyìí pé tí máa sùn kéènì wọ́n nà mí ìgbàròkọ ẹlòmíwà wọ́n nà ìgbàròkọ ẹlòmíwà bóyá máa wọ́ ni tẹ́lẹ̀ máa rìn báyìí ẹni tó lásìdẹ́ǹtì àmú Ọlọ́run nìyẹn tó ṣẹ́ nígbàròkọ ẹni tó ṣubú tó ṣẹ́ nígbàròkọ ẹni tí wọ́n bí tó wọ́ nígbàròkọ gbogbo yẹn àmú Ọlọ́run ni ṣùgbọ́n àfọwọ́fà tí Fúlàní ń lóde sọ̀ǹda ṣe pé wọ́n ti mú gọ́ọ̀mù ilẹ̀ lọ́wọ́ àwọn ará Kaduna nínú ìròyìn fún yín ṣùgbọ́n ìṣẹ̀dá àwa tálíkà kò ní gbà fún yín kábàáyín jẹ́nu ìyá yẹn o àbáyín sí màálù àbáyín kó màálù wọlé àbáyín kó màálù fún Fúlàní ẹ bá bẹ́ẹ̀ sí màálù ẹ̀ sí màálù on the neutral ground. Mo ti ń ro nǹkan mi pẹ̀lú màálù tẹ̀ ń sìn àbẹ́yìn tẹ̀ ń wò mí ẹ máa ro nǹkan mi ó wà suspicious Ọlọ́run màálù tẹ̀ ń sìn yẹn Ọlọ́run fọlọ́n bá bọ́ tí wọ́n wà suspicious sí èmi o ìmọ̀ àwọn tó ń wò mí o Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí Yorùbáwùyí ni mo ń jẹ́ o I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ yorùyè tí ò gbé méjì o Chief Mrs Jagunpe kelenu mọ́ of Yorùbá land tẹ́bà ti subscribe àrà tẹ subscribe button ẹ thumb up lórí fídíò ìtẹ́bà like tẹ́bà dẹ̀ like ẹ̀ náà tó bá wù yín ni ẹ ṣe ẹ share ẹ tọ́jú ẹ̀ pamọ́ fáwọn ọmọdọ́mọ kọ́ lè mọ̀ pé nílùú Ìjẹ̀bú wọ́n ti fèèyàn rọ́pò màálù o ọmọ Yorùbá ti jọ gbín o ẹ bá wa ṣe bẹ́ẹ̀ súnmọ́ ẹ̀dùkẹ́ kóra yín lọ ẹ wo bẹ́ẹ̀ sọ sọ̀rọ̀ nǹkan sínú kàn tiẹ̀ ó dàbọ̀ see you on my next show thank you so much bye bye.